káàbọ̀ padà sórí ètò bá ètò èmi tiẹ̀ fẹ́ràn láti máa kọrin ètò bá ètò nítorí pé ètò nípa ètò lórí Orísun nìkan ni gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé àlejò mi lórí ètò lẹ́ni tọkọtaya Abdul ìyàwó face painter ọkọ adẹ́rìn-pòṣónú náà nígbà tí ẹ fẹ́ fẹ́ ìyàwó yín ǹjẹ́ ó ní ẹni àtakò kankan bí láàrin àwọn ọ̀rẹ́ àwọn ẹbí wọ́n sọ pé rárá o ò lè fẹ́ o ọmọ Abẹ́òkúta ẹ̀yin náà sì ń jẹ́ wọ́n ní ẹ̀ lè fẹ́ o ọmọ Ìjẹ̀bú àbí torí wọ́n sọ pé Ìjẹ̀bú àti Ẹ̀gbá wọn ń fẹ́ra wọn wọ́n máa ń yanra wọn lódì ni. Abẹ́òkúta lẹ́yìn gbé. ọmọ Ìjẹ̀bú ni mímú kan gbá Abẹ́òkúta ni. ọmọ Ìjẹ̀bú lẹ́yìn náà ok Ìjẹ̀bú àti Ìjẹ̀bú ok láti ìgbà tẹ́ ti fẹ́ ọ̀gbẹ́ni first born ǹjẹ́ ó ní ìgbà kankan tẹ́ kábàámọ̀ pé fẹ́ wọn. kábàámọ̀ regret. No. So the truth òótọ́ ni pé àìní òfin ṣe ojú ayé there is no way tẹ́ nìjà I keep telling people that ó sì bó ṣe máa fẹ́yàn tẹ́ nìjà kó o fẹ́ twin sister ẹ̀ tún bọ̀dẹ̀ máa jà but ìjà ní level ìjà ti wá fọ́nì ìjà má bọ́ bàtà sẹ́nu ọ̀nà kó bàtà wọlé má gbà bọ́ síbẹ̀. ẹ ṣé o ẹ̀yin ará ilé ó ti fẹ́ sùn mí o. excuse me I'm still talking. jẹ́jẹ́ mi tí n bá ti bọ́ bàtà mi sínú sitting room nǹkan tí mo ti ṣe fún bíi 30 something years èèyàn kan wá dé ó wá ní kí n má bọ́ bàtà sí sitting room ẹ jọ ṣé kí n ṣe pé ó máa fún mi ní another 30 something years kí n fi get used to not bọ́yìn bàtà sí sitting room ẹ jọ ẹ bá mi sọ fún un 30 years mo fi ń bọ́ bàtà sí pálọ̀ ó máa fún mi ní another 30 years that is to say tí bá ti pé nǹkan bíi 65-70 you can now come back to me and tell me that kí n má máa bọ́ bàtà síbẹ̀ mọ́ you understand. ó yé mi. ẹ mọ̀ kẹ́yìn lèmi bá sọ̀rọ̀. ó yé mi. èwo ni kéèyàn wà nílé kó má lè bọ́ boxer síbi tó wù ú. no. àbí kó má lè bọ́ aṣọ síbi tó bá wù ú. singlet mi I mean. ẹ lè jù sí orí tẹlifíṣàn gan. you understand. ẹ lè fi sí. a máa sọ̀rọ̀ ibi ló bọ́ sí ìgbà mi. ìyàwó mi stubborn. bye bye. wọ́n tó bọ́ bàtà sí ó yá wa lọ kú. ṣé o lè bá mi kú ni. a nínú ìwọ ló bọ́ síbẹ̀ wá lọ kú. èmi tí mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀ wọn náà máa ní ẹ̀wọ̀n lòun tún lè ṣe látàárọ̀ kí n má dalé mọ́ kí ni gbogbo ilé ẹjọ́ olóòtú ẹ bá mi bá sọ̀rọ̀ jẹ́ ẹ̀yin ará lé ẹjọ́ ẹ bá ń bẹ̀ wọ́n o ibi tó bá wù mí mo lè bọ́ bọ́ksà mo lè bá aṣọ sí o. ẹ lè lọ́jú sínú tọ́lẹ̀tì ẹ̀yin lè láṣọ. àbí èmi mú láṣọ mi ẹ̀yin lè ṣiṣẹ́. àbí ẹjọ́ ẹ bá ń bá sọ̀rọ̀ o bá ń bá sọ̀rọ̀ tó bá sọ pé nǹkan tí mi fẹ́ nínú ìyàwó mi kankan nínú òní. ó náà ni mo fẹ́ bí yín náà báyìí. nǹkan kan yẹn ni o. kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ nínú ìwà òun tẹ́lẹ̀ kọ́ nǹkan kan yẹn ni lèmi gan ò fẹ́. nǹkan kan yẹn tó fi mí lẹ̀ kí n bọ́ síbi tó bá wù mí. ó lè bọ́ ṣòkòtò sí pálọ̀ kan bọ́ tọ́pù sí kíṣìn mi ò parọ́ nǹkan kan yẹn ni. onírú nǹkan tó yẹ pé bíi store la fi ṣe. store yẹn mo lè tutù lẹ́ẹ̀mẹwàá ní ọ̀sẹ̀ kan. It's a store. It's a store. Store. Èèyàn máa ń store nǹkan sí bẹ́ẹ̀ ni. Store. Mi ò ṣeré o. I mean, it's getting embarrassing. Màá ní kẹ́hìndé o tún fi dàbí rú. You understand? Yes, it's getting embarrassing in Yorùbá. Ó ti ń tì mí lójú. Ó tì yín lójú. Ẹ̀yin ará lé. Ó ti di sọ lẹ́nu. Ó ti di ìsọ lẹ́nu. Láti bí ọdún mẹ́ta nínú ilé wa. Oh sorry, nínú ilé wa. Storehouse la pé o. Store. Máa bọ́ bàtà ó máa kí, máa bọ́ aṣọ ó máa kí. No, it's not supposed to be like that. Ẹ bá ń bá sọ̀rọ̀. Kẹ́hìndé máa ń dalérú tí mo mì kò pé kó máa ń dalérú bọ̀ bí kó ṣaṣọ sí pálọ̀ kó sọ ṣòkòtò sí bathroom kó fi bàtà sí tọ́ílẹ̀ àyẹn jẹ́ ń fàjà máa ń fàjà o. Kí ló wà ń bẹ̀? Máa ń fàjà. Ẹgbẹ́ ni ẹ làjà gbogbo tó wọ̀ nínú ilé kí ni mo wá fẹ́ ṣe sọ̀rọ̀ ìbáyìí. Oníyàwó máa ń tún lé ṣe ni ó máa ń tún lé ṣe tí n bá dà síbẹ̀ báwo ló ṣe fẹ́ tún ṣe. Come on. Ẹgbà ni ẹ làjà gbogbo tó wọ̀ nínú ilé kí la máa wá ṣe sí ọ̀rọ̀ ìbáyìí báwo la ṣe wá dá ẹjọ́ yìí. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ẹ bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn náà ni. Ìyàwó kí ni kí n ṣe kí n bóun náà sọ̀rọ̀. Ẹ bá sọ̀rọ̀ kò yé dalérú. Ẹ bá sọ̀rọ̀ kó máa tún lé ṣe. Bọ́sàlára on a serious note. On a more serious note. I'm serious. On a serious note. I'm serious. Kí n wọlé kí n bọ́ suit. Now normally mi tiẹ̀ kọ́kọ́ bínú pé mo wọlé yẹn kì í ṣe wọ́n lo bọ́ suit lára mi. Now ó yẹ kí n tiẹ̀ kọ́kọ́ bínú pé o gba suit lára mi. Now mi kì í yẹn ṣe bínú. Kò fi kiss pàdé yín. You get what I'm saying? Mo tún wá mọ̀ mo wá lo last strength
tí mo gbé wá láti ìta ẹ mọ̀ pé mo lọ ṣiṣẹ́ ni ẹ lọ mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń dìde ọ̀tún ni ẹsẹ̀ tí ń ro mí gbogbo bọ́ọ̀dì tí ń ro mí mo wá lo last strength tí mo ní mo fi wálé bí nísìn ó kẹyìn yẹn wò ń sìn. ẹ̀yin dẹ̀ ló yẹ kẹ́ sùn venue ó yẹ kẹ́ sùn venue ni ẹ̀ẹ́dẹ̀ sùn venue ẹ̀ tó wá wálé. ó mọ̀rẹ́ kí ló mọ́mọ́rẹ́ last strength mi mo fi wálé ẹ mọ̀ pé kí strength yẹn tán síbi tí mo lọ ṣiṣẹ́ kí n lè sùn síbẹ̀ ni. kẹ́sì torí stage síbẹ̀. tó yẹ yín mo wá lo last strength yẹn mo fi wálé. ẹ ṣe o díẹ̀ tó tún wá kùnú strength yẹn kó tó kíbà yẹn tó drop mo tún fi bọ́ sùn sí pálọ̀ jẹ́ kí n lè ra fẹ̀gbẹ́ lélẹ̀ akọ̀ni má jókòó gbé òmùrè. àkòrí bẹ́ẹ̀ o. ok ẹ sọ fún mi ẹ sọ èyí náà ẹ sọ tì mí ẹ sọ jẹ́ bẹ́ẹ̀ kó wí ní argument ẹ wà ní kóòtù ní ìsìn. nígbà tọkùnrin ń bọ̀ láti ta tó wọnú ilé tó bọ́ suit sórí chair tí mo dẹ̀ bá mú kúrò bẹ́ẹ̀ tí mo bá mú wọlé àpẹẹlẹ kó àtàárọ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ṣe same thing ọjọ́ kẹta mo dẹ̀ sọ fún pé ọkùn mo ti dúró àná láti get tired ṣẹ́rí lẹ́nìí tí ẹ bá bọ́ suit wọn kì í sitting room lọ pé wọn ní cloth room tí ẹ bá ń bọ́ṣọ wọn kì í bọ́ síbí wọ́n máa ń mú wọlé lọ ni. obìnrin máa ń ní sùúrù forever ni ìwọ ṣe ọjọ́ mẹ́ta ọjọ́ méje olóòtú sú ẹ alẹ́ bá sọ̀rọ̀ báwo lè ṣe máa ṣe ọjọ́ mẹ́ta ṣe ọjọ́ méje omọlé ní first day omọlé ní second day omọlé ní third day fourth day wá ní kí n bẹ̀rẹ̀ sí máa mú no it's not done. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ pẹ́sẹ̀ kan ẹjọ́ ọkùnrin tẹ̀sẹ̀ fẹ́ marry ẹ̀yọ́ ọkùnrin tẹ̀sẹ̀ fẹ́ marry ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ wá gbà mí bí mo ṣe wà mo máa bọ́jọ́ sí fálọ̀ ní ìwọ. ọ̀pọ̀lọpọ̀ wà lẹ́gbẹ́ tó bá fẹ́ jáde ẹsẹ̀ pàtàkì la máa wá kiri àbẹ́sẹ̀ sọ́ọ̀sì kan ti há síbi kan orí ẹ̀ máa fi há kiri ilé. wọ́n ní ẹgbẹ́ kúṣì làwọn ti máa mú sọ́ọ̀sì nígbà. ó ní ọjọ́ kan ìgbà mi máa ń bọ́ bàtà sínú mọ́tò máa ń fẹsẹ̀ rìn wọlé ọjọ́ yẹn máa rò pé. ìbálòjì kò wù bàtà. ọjọ́ yẹn máa rò pé ní mọ́tò mo bọ́ bàtà sí kí tó kúrò lé mo ti wọ suit mi mo ti dì. ó wà lọ́wọ́ bàtà nú mọ́tò mi kọjú sí ibi fẹ́ lọ ṣe wedding yẹn ìgbà tí mo débẹ̀ mo rí pé ilé mo bọ́ bàtà sí. ẹ wọ yọjà wí mo ra bàtà ní o mo ra bàtà ní o mo kàn pa àwọn gáàsì ẹ wá ọtí tù mò ń wọ̀ mo ra bàtà lọ́jọ́ yẹn but all the same you know what I'm saying I mean ọkọ ló lórí aya. bíbélì gan sọ wọn ní gbogbo ẹ̀yin aya ẹ tẹríba fún ọkọ yín. thank you best thing tẹ́ ti sọ lórí ètò yìí lẹ́ni nìyẹn ìyàwó tẹríba fọ́kọ báwo la yẹn tẹríba fọ́kọ wàá bá kó sùn tẹ̀ wàá bá kó bàtà ẹ̀ wàá polish wàá bá àwọn nǹkan tó fi ń tẹríba fọ́kọ nìyẹn. ẹ ṣe bẹ́ẹ̀ náà ni bíbélì sọ wípé ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn ìyàwó yín tẹ́yin bá fẹ́ràn ìyàwó yín ẹ máa wò wípé iṣẹ́ tó ti ń ṣe nínú ilé látàárọ̀ kò sí èèyàn tó máa jẹ́ tínú ẹ má ṣì mí gbọ́ o ẹ má gbọ́ ok ẹ̀yin ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tó bá yẹ pé bàtà ó wà níbi tó yẹ kó wà tí socks ó wà níbi tó yẹ kó wà kò ní di wípé ṣẹṣẹ máa lọ máa náwó ń bò míì tẹ́ ẹ̀ bá wọ́n lówó dání àbí tẹ́ ẹ̀ rówó gbà níbi tẹ́ ẹ̀ lọ nǹkan tán ní owó wọn fẹ́ fún yín ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. adẹ́rẹ̀sẹ̀ lálọ́. tó wá pọ̀ yín lé kẹ́ ṣe MC níbì kan àbí ṣe ká ṣe kọ́mẹ́dì níbì kan kẹ́ máa wọ bàtà. mi pọ́ mọ̀ pé MC ni wa ọ máa ń wò pé. alára ni wọ́n. alára bá dé. ara ló gbé dé nìyẹn. yàrá lórí nǹkan tẹ́ sọ wípé tí n bá nífẹ̀ẹ́ ìyàwó mi ni máa. no bíbélì ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yin ló ní kẹ̀yin ọkọ kẹ́ fẹ́ràn ìyàwó yín. pé tí n bá fẹ́ràn ìyàwó mi ni máa bọ́. ẹni máa. bọ́ sí everywhere. wọ́n ní ọ̀sẹ̀ pété bá má àlejò bọ̀ ń kọ́ tí gbogbo nílé ní ọ̀rí yamayama tó wá ń rùn kí nìkan tẹ́ máa ṣe. no àlejò máa pè wá kó tó wá kó tó dé àmàsáré tutù. àsáré tutù. ẹ̀yin mẹ́rin lè máa sáré tutù ṣé èyàn àti àwọn ní àbáwọn nìkan. òun ló máa ń ṣe most time èmi ṣẹ́rí kí n pé mi lè ṣe èmi máa ń bá aṣọ àlejò ẹ̀. ok ẹ jẹ́ ká ṣe báyìí sẹ́mu kí torí pé wọ́n ní ẹ̀yin ni olórí gbogbo àwa obìnrin ẹ̀yin ọkùnrin lolórí wa pátápátá ẹ wà bá ń gbé ọwọ́ wo lẹ fi òka sí ọwọ́ ilé ilẹ̀ ní fi jẹun yóò dúró báyìí ẹ wà gbé sókè èmi ẹ fọwọ́ kàn sáyà èmi no ẹ fi sí bíi ni yóò ti máa dún pípípí yóò máa rọ. ṣé ìgbé mo fẹ́ jó sékè ń báyìí. ṣèké ẹgbẹ́ lè ẹ wà èmi Olúwakẹ́hìndé ọmọ Abudu alias first born aka
First one. mo ṣe ìlérí Mo ṣe ìlérí. ẹ wá wojú ìyàwó yín fún ìfẹ́ mi Fún ìfẹ́ mi, ìyàwó mi ìyàwó mi, adùn mi adùn mi, ayé mi ayé mi, ẹ̀mí mi ẹ̀mí mi, sweetheart mi sweetheart mi, olólùfẹ́ mi olólùfẹ́ mi, love of my life love of my life, treasure mi treasure mi, jewel mi jewel mi, wípé baby boo mi. baby boo mi wípé Wípé láti èní lọ láti èní lọ, mi ni màá bọ́ bàtà káàkiri nílé mọ́. ẹ jẹ́ kí n ro dáadáa o. Mi ni máa bọ́ bàtà, ok. ẹ ni màá bọ́ bàtà káàkiri mọ́. Máa fẹ́ kó máa bọ́ sínú mọ́tò. Mi ni máa bọ́ bàtà káàkiri nílé mọ́. ẹ ni máa gbé sọ́ọ̀sì sí aago etí mọ́. Ọlọ́run á ràn mí lọ́wọ́, mi ni máa ju sọ́ọ̀sì yango etí mọ́. ẹnu súùtù náà bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ̀kú máa lọ sí yàrá straight. ẹ náà àwọn nǹkan tó yẹ ẹ kó má máa ràn sọ mí ni. létí ẹ má ràn mí létí. Mama Satowe tí bá ti lò ó. Mo ń sọ. wọ́n ní ẹ̀bà Satowe ẹ̀dá bá ti lo Mama Satowe tí n bá ti lò ó. súùtù ní tẹ́bá ti bọ̀ ẹ má tẹ̀ Lọ jókòó di ara sí bákẹ́. sitting room ẹ kú máa lọ nu yàrá tẹ́ ẹ kúkú bọ́ sí sínú yàrá. Tí n bá ṣe ń dé, tí n bá ń wọlé, màá máa lọ nulé, màá dẹ̀ lọ sùn bẹ́ẹ̀. rárá mi wà ní tẹ́jẹ́ mọ̀ pé mo ní kẹ́ ẹ bọ́ súùtù mi ní kẹ́ ẹ má bọ́ sórí bẹ́ẹ̀dì kẹ́ ẹ sùn bẹ́ẹ̀ o no ẹ máa lọ hàngẹ̀ kí kó má bàa máa rùn kátẹ́gùn bá lè fẹ̀ sí Ok, màá lọ hang ẹ. kó má bàa tètè bàjẹ́ kẹ́ má tún lọ máa rà mí you get what I'm saying. Ok, ẹ dẹ̀ tún gbìyànjú màá gbìyànjú. láti máa assist ìyàwó yín pẹ̀lú iṣẹ́ ilé. A máa ń fọ bọ́nà. Wọ́n máa ń fọ. Máa ń wẹ̀ fọmọ. ẹ wọ́n jà ẹ jí bá wọn lọ́mọ ṣé orúkọ bàbá yín lọ́mọ Máa ń jẹ́ gbọ́mọ lọ skul. Màmá mi lọ. mo ṣe orúkọ bàbá yín ló jẹ́ bàbá tiẹ̀ ló jẹ́ ni. Máa ń fọ bọ́ gan. Ẹ ń gbọ́. ok Olúwa ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́. àmín Àmín. bọ́wọ́lẹ̀. Àwọn máa ń wẹ̀ fọmọ. Káwọ̀ tiẹ̀ sókè ó yá o. Ó máa ń wẹ̀ fọmọ. ok ẹ̀yin náà ọwọ́ òrùka yín ọwọ́ òrùka no Ó kàn lè wẹ̀ fún ní kí wọ́n para fún mi. Mo ti wẹ̀ fún báwo. kẹ́ ẹ lọ para èmi ẹ fọwọ́ sáyà báyìí ibi tí ó ti ń dùn gangan no ẹgbẹ́lẹ̀ díẹ̀ rárá ẹgbẹ́ sí báyìí èmi Ọmọ́tọ́lá ọmọ tẹríba aya Olúwakẹ́hìndé Abudu. Aya Olúwakẹ́hìndé Abudu. ẹ wojú wọn ni mo ṣe ìlérí fún ìfẹ́ mi ọkọ mi adé orí mi ọjọ́ òní mi ọjọ́ ọ̀la mi ẹ̀mí mi sweetheart mi treasure mi love of my life the only man that will be in my life that will forever remain in my life wípé my Buddha does not have another boo. wípé tẹ bá ti bọ́ aṣọ káàkiri. Màmá bá yín mu. kí ó sì máa bọ̀ nìyẹn o. tó bá jẹ́ wípé ẹ bọ́ aṣọ káàkiri má máa fi ẹ̀sọ̀ àti ìfẹ́. bá yín sọ wípé kẹ́ ẹ mu. má dẹ̀ máa tẹríba fún yín dáadáa. má nífẹ̀ẹ́ yín ju tàtẹ̀yìn wá lọ. ẹ sọ yẹn fóun. the same thing náà. ok. tí bá ti gbowó iṣẹ́ gan máa kó gbogbo eléyìí lọ́wọ́. tí bá ti gbowó iṣẹ́ àjọ máa gbé 50. ok nínú ilé wa ẹ̀mí Ọlọ́run á máa jọba. máa máa fi ẹ̀mí Ọlọ́run máa tò ilé wa. Jésù á ràn mí lọ́wọ́. àmín. ó yá ẹ dì mọ́ra yín pẹ̀kí ẹ dì mọ́ra yín tú sí. ó yá. Ìwọ ló tó sí mi máa ń bọ̀. Ọkọ ló lórí ayọ̀. ara ẹ fi kíní tàn wí kanra wọn kíní tàn wí. ó yá náà. Bàbá ló máa lo màmá gbó. Màmá ló máa lo bàbá gbó. Fún ẹ̀yin tẹ̀mí nínú ilé ọmọ yóò fẹ́ gbádùn ètò lédi ó gàjà tó múra ilé wa náà nìyẹn. Olúwa firstborn Abudu àti ìyàwó wọn Mọ́tọ́lá Abdul. Ó yá ẹlù kìíní tí ìyàwó yín bàdé. Ó ga jù. Gẹ́gẹ́ ọmọ tí mo fẹ́ lù. Tí n bá ti bọ́ṣọ wà máa bá mi kó. Ṣé mo pẹ́ ti ṣèlérí? Mo máa sọ ọ́, mo máa bí wọ́n. Tẹ́ ẹ̀ bá ṣe mo máa wá sọ lórí ètò pé ẹ gbọ́rọ̀ sí gbogbo àwọn ará ilé lẹ́nu.
bọ́ṣọ kiri. because gbogbo apátápátá la dẹnu ẹ̀dúró. mo fẹ́ sọ. ẹ má fẹ́ yìí ẹ má fi jẹ́ kí gbogbo apátápátá la dẹnu papọ̀ lájọ sọ wípé kẹ́ máa ran ìyàwó yín lọ́wọ́ nínú ilé. mo máa ràn án. mo dẹ̀ mọ̀ wípé sista Tọ́lá wọ́n máa sọ fún mi pé ẹ wo sista Lára brọ́dà yín ò change o. so tẹ́ ẹ bá ti change máa fún yín ní oṣù kan bẹ́ẹ̀ bá ti change mo máa padà wá sórí ètò máa sọ pé first born ó sì ń bọ́ṣọ kiri lé tó wẹ̀lẹ̀ ó sì ń dùn síbi tó bá wù kò ń sa tó yà máa rùn gbogbo nílá máa rùn. àìnílé kí mo máa ń sa adìẹ lẹ́nu. máa ta mi ṣáà jẹ́ kí lérùn. so ẹ máa ṣe. high five. a ti promise ara wa nù bẹ́ẹ̀ bá ṣe ń wà sọ lórí ètò ó yá ẹ lù sí àwọn yín bá lù. a máa kó tí n bá ti wọ. ó yá Ọmọ́tọ́lá ó yá dìde. ìlú mọ́lúdẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ kọ́mẹ́dì ọmọ ọgbà yẹn náà. ara parí gángan. àrẹsẹ̀ ẹ máa gbẹ́dù mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. ǹjẹ́ Facebook name yín Twitter handle yín Instagram page. Facebook Omotola Teriba Abdul, Instagram Motola Abdul, Twitter Motola Abdul. ẹ̀yin ńkọ́? Facebook Firstborn Comedian. Firstborn is 1STBON, then comedian as a word, yeah. Instagram Firstborn Comedian. Twitter Firstborn Comedian. All social network Firstborn Comedian. wọ́n fẹ́ lè dúpẹ́ lọ́wọ́ Motola Abdul àwọn náà ṣe ojú mi báyìí nọ́mbà wo ni wọ́n lè pè yín sí tẹ́ bá fẹ́ kẹ́ bá wọn ṣe ojú wọn báyìí ẹ dẹ̀ ti ṣèlérí wípé ẹ máa wá láti wá máa ṣe ojú mi báyìí ní gbogbo ìgbà ìlérí promise ojú gbogbo ọmọ Nàìjíríà ló ṣe o wọ́n láwọn ọmọ máa wá sojú gbà bóyá nọ́mbà wo làwọn ará lè pè yín sí fún iṣẹ́ ni o. 07087005500. lẹ́ẹ̀kan sí díẹ̀díẹ̀. 07087005500. fún iṣẹ́ ni o abilékọ ni wọ́n ò fún iṣẹ́ ni. gbogbo ẹ̀yin tèmi nínú ilé afẹ́fẹ́ lè sọ fún gbogbo àwọn tí wọ́n ń wá ọkọ tí wọ́n ń wá ìyàwó wípé kán fi àtẹ̀jíṣẹ́ ṣe WhatsApp kán fi ránṣẹ́ sí mi lórí WhatsApp ẹ̀yin tẹ́ ní iṣẹ́ lọ́wọ́ tíṣẹ́ yín dẹ̀ dà yín lójú tẹ́ ń wá ọkọ tẹ́ ń wá ìyàwó àti wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ dáàdì mọ́mì tẹ́ pé bóyá probably ẹ jẹ́ divorcee àbí widower tẹ́ wò pé no mi ìfẹ́ dá nìkan dúró sínú ilé dọjọ́ alẹ́ tẹ́ fẹ́ àwọn tẹ́ pé wọ́n dàgbà náà bí titi yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lórí WhatsApp ẹ má gbàgbé pé ẹ máa ṣe registration o which is 3,000 naira láàrin oṣù mẹ́fà pẹ̀lú àṣẹ Èdùmàrè Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. ètò bàbá ètò ń plan kinní kan fún gbogbo àwọn àpọ́npọ́nránpọ́n à ń plan ẹ̀ a ṣe ń plan ẹ̀ ni a ṣe ń kúkẹ̀ fún gbogbo àwọn àpọ́npọ́nránpọ́n ẹ̀yẹ́ pè mí sí 07086562208 lẹ́ẹ̀kan sí 07086562208. ètò bàbá ètò with Lára Olúbọ̀ ó wà lórí Facebook Lára Olúbọ̀ 12 lórí Instagram láfìrè pàdé ò lọ́sẹ̀ tó ń bọ̀ àjíǹde ara máa jẹ́ ẹ̀kú dédé àsìkò.